Ọ̀yọ́ àti Ifẹ̀ ìlú méjèèjì yìí olówó significant fún ọmọ káàrọ̀ òjìrè. Gbogbo ẹ tó gbé ẹ̀yìn tó ń gbẹ̀yìn kò lè dé tàbà sínú mọ́lẹ̀ tí gbẹ́nu kò dé tàbà sínú mọ́lẹ̀ tẹ́ fẹ́ kí ìran Yorùbá wó ìran yín ní òwò ẹ̀yin lẹ́wọ̀ tìrantìran ìran Yorùbá ò ti wó. Ọba Adéyẹyè ní ìtàn wọ́n jẹ́ ẹni tó gba àlàáfíà láàyè. Ọba Bímbọ́lá àwọn adé Aláàfin Ọ̀yọ́ àwọn ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ìwà tiwọn wọ́n ṣẹ̀ṣẹ̀ fi hàn àwọn èèyàn. Saheed Òṣùpá kọlọ́mọ̀rì bá kú lẹ́yìn ó sọ̀rọ̀ pọ́kọ́rin kan wọ́n ní ọjọ́ orí ìṣàlàgà ọláyé ipò ṣàlọ́ọ̀gá torí pẹ́ ní abájú lọ ó lè jọ̀gá fún yín. Nínú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lóòótọ́ wọ́n ní tálàfin tó bá ti wọlé Ṣàngó tálàfin bá ti wọlé Ṣàngó tó jáde Aláàfin ò tún gbọdọ̀ dọ̀bálẹ̀ kò gbọdọ̀ dìde fún ẹ̀ka kan mọ́. Ọba Adéyẹyè ní ìtẹ́wọ́ débẹ̀ ó sì wá gbogbo ọ̀nà bàbá wá gbogbo ọ̀nà láti jẹ́ kí àlàáfíà ó jọba ní gbogbo ilẹ̀ Yorùbá. Bàbá gbéra wọn lọ sọ́dọ̀ bàbá Aláàfin àná láti yanjú gbogbo àwọ̀ tó lè máa wà láàrin Òtúnfẹ̀ àti Ọ̀yọ́. Bàbá wa Adé bàbá wa Kábíyèsí ẹ dákun ẹ má gbọ́ ìtànkítàn lẹ́nu àwọn tí wọ́n bá ń pa ìtàn fún yín. Ẹ má gba ìmọ̀ràn kímọ̀ràn lẹ́nu àwọn tí wọ́n bá fún yín ní ìmọ̀ràn. Ìtọ́pọ̀ nílẹ̀ Yorùbá tá a fẹ́ rán pọ̀ ju pé ká máa jìjà èmi tù ọ́ ìwọ òjò mi. Ó ń pìtàn lẹ́bàdàn. Ẹ rọra pẹ̀lú àwọn ìtàn tẹ́ ẹ sọ. Àtọ́npìtàn ó lẹ́bàdàn àtàwí kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ tó gbé yín ẹ lọ kó àwọn gbogbo tẹ́ ẹ ṣe bọ̀lẹ̀ kó dáa ẹ má dalẹ̀ Yorùbá lò. Kábíyèsí Ọ̀wọ̀ Adé Kábíyèsí Ọ̀ọ̀ni Ifẹ̀ mo kí ẹ̀yin aládé méjèèjì ẹ̀yin bàbá wa méjèèjì ẹ má tẹ̀lé sáwọn tó bá lùlù kótó kó bàjẹ́ o. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè ìbà gbogbo ajínilọ mo ṣèbà ọmọdé mo ṣèbà gbogbo mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílé lóko lẹ́yìn ìdìbò bí ẹ tún ti láǹfààní látọ̀ tí máa gbọ́ mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú ṣàlàáfíà ní ọwọ́ ọmọ ọba Adéọlá Adéyẹyè kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi amọ́lẹ́mi lọ́mọ bíbí wọn dídọ̀ ọ̀ṣun ọmọ àríwó oníwọ̀ ẹja kíkí ọ̀kasà nílẹ̀ẹ́bẹ̀. Kí ni tí àtijọ́ fẹ́ gbé ẹ̀rù lórí ètò lónìí kí ni tí àjọ fẹ́ pẹ̀kẹ́lù ọ̀rọ̀ tí ó ń lọ tó ń jà rìnrìn bí ẹnu bíjọ́ mélòó kan sẹ́yìn yìí láàrin bàbá wa olórí aládé gbogbo Kábíyèsí Aláyélúwà His Imperial Majesty Ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá bàbá wa Ọọ̀ni Ifẹ̀ àti bàbá wa Kábíyèsí Aláyélúwà His Imperial Majesty Ọba Abímbọ́lá Ọ̀wọ̀ Adé Ẹlẹ́wọ̀ẹ̀tù Aláàfin Ọ̀yọ́ ọ̀rọ̀ tí ó ń jà rìnrìn láàrin àwọn méjèèjì mo fẹ́ kí a jọ fojú wò ó kí gan ni tó ṣẹlẹ̀ ǹjẹ́ bó ṣe yẹ kó rí nìyí kí wàá ní tó yẹ ká ṣe. Mo kọ́kọ́ rọ gbogbo àwọn ọmọ káàrọ̀ òjìrè pátá pàápàá jùlọ gbogbo àwa tá a jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ bóyá lórí rédíò ni bóyá lórí móhùnmáwòrán ni àti gbogbo àwa tá a súnmọ́ àwọn ọba wọ̀nyí àwa tá a súnmọ́ àwọn ọba wa ńlá wa méjèèjì yìí gbogbo àwa tá a súnmọ́ àwọn ọba ńlá wa méjèèjì yìí mo pè wá sákìyèsí yìí ẹ má jẹ́ ká lùlù kó bàjẹ́ ẹ má jẹ́ ká da nǹkan rú. Ọba Adéyẹyè ẹni ìtàn wọ́n jẹ́ ẹni tó gba àlàáfíà láàyè. Ọba Bímbọ́lá Ọ̀wọ̀ Adé Aláàfin Ọ̀yọ́ àwọn ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni
wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ìwà tiwọn wọ́n ṣẹ̀ṣẹ̀ fi hàn àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ mọ̀rú attitude tó wà lọ́wọ́ títí wọn pé ṣé àwọn náà ṣe wọ́n fàlàáfíà ni àbí wọn ò fàlàáfíà. àmọ́ dá mi lójú wípé ọba ọwọ́ adé aláàfin Ọ̀yọ́ mo wípé àlàáfíà náà làwọn náà mọ̀ polongo torí pé wọ́n ló nílò ò ní fẹ́ kí ìlú rẹ̀ ó tú àtọ̀ ní Ifẹ̀ àti bàbá wa aláàfin Ọ̀yọ́ mọ̀ káwọn méjèèjì ò ní fẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́ wọn ò ní fẹ́ kí ilẹ̀ Yorùbá ó dàrú. ẹ̀yin tẹ́ wá súnmọ́ wọn tẹ́ ń fún wọn nímọ̀ràn pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ onímọ̀ràn bàbá wa aláàfin Ọ̀yọ́ bàbá wa Ẹlẹ́wùẹ̀tù ẹ̀yin tẹ́ jẹ́ olùbádámọ̀ràn wọn ẹ rọra ṣe o ẹ̀yin tẹ́ ń sọ ìtàn fún wọn ẹ rọra ṣe o orí òní dìjì kábíyèsí Adéyẹyè olórí aládé gbogbo tẹ́ ẹ bá gbàgbé nígbà ayé ọba àná ọba Síjú-Adé àti bàbá wa láàfin àná ọba Adéyẹmí ìjà èmi ju èmi wọ ojú mi tó ṣẹlẹ̀ láàrin wọn fàáfà ó lọ fún àìmọye ọdún àwọn méjèèjì wọ́n jọ fà á tó dàbí pé kò sálàáfíà láàrin wọn ọba Adéyẹyè ní ìtàn wá débẹ̀ ó sì wá gbogbo ọ̀nà bàbá wá gbogbo ọ̀nà láti jẹ́ kí àlàáfíà ó jọba ní gbogbo ilẹ̀ Yorùbá bàbá gbéra wọn lọ sọ́dọ̀ bàbá aláàfin àná láti yanjú gbogbo àwọ̀ tó lè máa wà láàrin Òtúnfẹ̀ àti Ọ̀yọ́ wọ́n sì rí pé wọ́n rí yanjú àlàáfíà jọba bàbá wa láàfin Ọ̀yọ́ tàná àti bàbá wa tòní Ọọ̀ni Ifẹ̀ tòní àwọn méjèèjì wọ́n jọ rẹ́ni tí bàbá wa láàfin àná tí wọ́n fi lọ darapọ̀ mọ́ àwọn bàbá wọn bàbá wa Ọwọ́ Adé ẹjọ́ ìbá sọ fún yín ẹ rọra ṣe ọmọ aráyé ní bẹ lẹ́yìn yín gbogbo wa ilá dìde nínú wa dùn nígbà tí gómìnà Ṣèyí Mákindé tí wọ́n announce yín gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun inú wa dùn gbogbo wa la fọwọ́ tì yín lẹ́yìn gbogbo wa ilé la sọ̀rọ̀ bá a ṣe sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ làwọn kan ń bú wa gbogbo wa ilé la tì yín lẹ́yìn mo wá rọ̀ yín bàbá wa Ọwọ́ Adé bàbá wa kábíyèsí ẹ dákun ẹ má gbọ́ ìtànkítàn lẹ́nu àwọn tí wọ́n bá ń pa ìtàn fún yín ẹ má gba ìmọ̀ràn kímọ̀ràn lẹ́nu àwọn tí wọ́n bá fún yín ní ìmọ̀ràn láti bring dispute tí ò yẹ ìtọ́pọ̀ nílẹ̀ Yorùbá tá a fẹ́ rán pọ̀ ju pé ká máa jìjà èmi jù ọ́ ìwọ ojú mi. bá a fẹ́ bá a kọ̀ gbogbo wa pátápátá látòkè délẹ̀ Òtúnfẹ̀ ní gbogbo wa ti ṣẹ̀ wá Ifẹ̀ lórí ìrùn gbogbo lẹ̀ Yorùbá àti bàbá wa Láàfin ni àti Ìgbàanì Ifẹ̀ lórí ìrùn gbogbo wa kò wá sí supremacy kan tí yẹn kan lè máa jà sí tó wá yẹ kó wá dá Aláàfin ló ga jù Ọọ̀ni ló ga jù kìnnìkan ìyẹn kọ́ ló bá wa báyìí nílẹ̀ Yorùbá ìtọ́gbà ọmọ káàrọ̀ òjíire òun náà ní pé bóò ní ilẹ̀ ìpínlẹ̀ bóò ní ilẹ̀ Yorùbá bóò láṣẹ wà ní àlàáfíà gbogbo èyí jẹ́ fún bàbá wa Ọwọ́ Adé nímọ̀ràn nímọ̀ràn fún pẹ́tọ̀ àwọn Fúlàní wọ́n dá wàhálà lẹ́ o wọ́n ṣe gbá o wọ́n ṣàwo ẹja wa bá ṣe ẹja mọ ìjà gbé kalẹ̀ tí ó gbé ó fi rọrùn tíjà tí ta
àti Ifẹ̀, ìlú méjèèjì yìí ló wà significant fún ọmọ káàárọ̀ oòjíire. ìlú méjèèjì ó jẹ́ ìlú tó wà significant, tó jẹ́ tó ṣe pàtàkì fún ọmọ káàárọ̀ oòjíire, fún irú àwọn tá a jókòó yìí. èmi Adéọlá Ọmọdé èyí tí mo jọ ọmọ ìlú Ọ̀ṣun, tó bá kì mí wọn á kì mí ní ọmọ Balùfọ̀ Aláyémọrẹ́. ibo lọ Balùfọ̀ Aláyémọrẹ́ ti wá? orí Ilé Ifẹ̀ ni. èmi lọ́mọ Balùfọ̀ Ògbógbódìrín nílé Ifẹ̀. tó bá fà lọ tó fà bọ̀, tó bá kì mí wọn á tún kì mí dọ̀yọ́. sàṣà lọ́mọ Yorùbá tí wọ́n kì dé Ifẹ̀ tí ò ní ní attribute Ọ̀yọ́, torí pé ìkan náà jọ ni wá. ìwọ ni ká máa jàjà àgbà ní mí, ìwọ làgbà, ìwọ làbúrò. ìjà àgbà òun kọ́ ló kàn lẹ̀ Yorùbá. Saheed Òṣùpá kọlọ́ọ̀nù àríwá àgùnlẹ́yìn ó sọ̀rọ̀ ọkọrin kan. wọ́n ní ọjọ́ orí ṣàlàgbà ọláyé, ipò ṣàlọ́ọ̀gá, torí pẹ́ ní abájú lọ ó lè jọ ọ̀gá fún ni. ọjọ́ orí àgbà lásán ni pé ọjọ́ orí òun mo fi jù lọ, ipò lọ̀gá. ṣé mo yẹ àwọn tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ jù lọ dànù tí wọ́n máa dọ̀bálẹ̀? bàbá dé ààfin bàbá wa Aláàfin Ọ̀yọ́ lónìí wọ́n dọ̀bálẹ̀ ni. bí yẹn bá dé ààfin bàbá wa Ọọ̀ni Ifẹ̀ lónìí, bó tilẹ̀ wù kó ga tó, bó tilẹ̀ wù kó dàgbà tó, bó tilẹ̀ wù kó mú gbà tó, bó tilẹ̀ wù kó funfun tó, ó dọ̀bálẹ̀ láti kí bàbá ni. ipò tí àwọn méjèèjì wà ti ju gbogbo tí ń jẹ́ ìran ọmọ Yorùbá lọ. kò sí ìran ọmọ Yorùbá tí ó dọ̀dọ̀ méjèèjì táwí tí ò ní dọ̀bálẹ̀. sọjọ́ ọjọ́ orí wa náà fi ń tò, tó bá sọjọ́ orí ni wọ́n fi ń tò bàbá wa Ọ̀wọ́ Adé ẹ̀ ní dépò yẹn. tó bá sọjọ́ orí ni wọ́n fi ń tò bàbá wa Ọọ̀ni Ifẹ̀ ò ní débi tí wọ́n wà lónìí. torí pé àwọn tí wọ́n jù wọ́n lọ táwọn náà sì tó sì jẹ́ pé àwọn náà wọ́n lẹ́tọ̀ọ́ sórí àpèrè yẹn bẹ́ẹ̀. àmọ́ gbà tí Ifá ti wá yàn yín, ẹ jẹ́ ká ṣe bó ṣe ká ṣe o. kábíyèsí Ọ̀wọ́ Adé, kábíyèsí Ọọ̀ni Ifẹ̀, mo kí ẹ̀yin aládé méjèèjì, ẹ̀yin bàbá wa méjèèjì. ẹ má tẹ̀tí sáwọn tó bá lùlù kó bàjẹ́ o. ẹ rántí pé ọba tó jẹ tìlú tòrò ayé ò ní ewì, ọba tó sì tún jẹ tìlú tú ayé ò sọ̀rọ̀. bàbá Ọ̀wọ́ Adé tó ṣẹlẹ̀ níjẹ tàbí ìjẹrin tó ṣẹlẹ̀, mo bẹ̀ yín, mo rọ̀ yín, mo fi àwọn alálẹ̀ bẹ̀ yín, ẹ má jẹ́ ó tún ṣẹlẹ̀ mọ́, kò bójúmu tó. àwọn oníyé sòdodo, bàbá rí dandan ní ká sòdodo. nínú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lóòótọ́, wọ́n ní tálàfin tó bá ti wọlé Ṣàngó, tálàfin bá ti wọlé Ṣàngó tó jáde, Aláàfin ò tó gbọdọ̀ dọ̀bálẹ̀, kò gbọdọ̀ dìde fún yẹn kankan mọ́. bálàfin bá ti jókòó kò gbọdọ̀ dìde fún yẹn kankan mọ́. àgbà bẹ́ẹ̀. wọ́n ní ìdí nìyẹn tẹ́ ẹ̀ fi dìde fún kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀ nígbà tí wọ́n dé tán kí yín. ó dáa gbọ́, kí wàá ló dé tẹ́ ẹ̀ dìde kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé, kí ló dé tẹ́ ẹ̀ dìde tẹ́ ẹ̀ fi kí ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí. sẹ́fọ́n ní Aláàfin ò gbọdọ̀ dìde tó bá ti wọlé Ṣàngó ni, kí ló dé tẹ́ ẹ̀ dìde kí àwọn méjèèjì tẹ́ ẹ̀ wá lè bu yìí kẹ́ ẹ fún ọba Ọọ̀ni Ifẹ̀ olórí aládé gbogbo lápọ̀lẹ́ tí wọ́n tọ́ sí wọn. mo wo fídíò yẹn, ẹ tún wá ṣe bí ẹni bẹ́ẹ̀ ń tẹ fóònù, ẹ ṣe bí ẹgbẹ́ ìṣe kankan kó tó di pé ẹ gba ọwọ́ kábíyèsí. bàbá Ọwọ́ Adé, ẹ dákun mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ má gba ìmọ̀ràn lẹ́nu àwọn tí wọ́n fẹ́ kílẹ̀
ṣubú lẹ̀ Yorùbá níwá gbogbo yín pátápátá lẹ̀ ṣubú lẹ̀ ọ̀kọ̀ọ̀kan. kábíyèsí arọ̀yìn abẹ̀yìn kábíyèsí wa His Imperial Majesty kábíyèsí ọba Ọ̀wọ́adé ẹlẹ́wọ̀ ẹ̀tù Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ bàbá ẹ dákun àlàáfíà látọ̀rọ̀ ẹ má ṣe ìṣègbè ti dórí ipò ẹ má ṣe ìṣègbè àti tòjébó ló ṣàlọ́wọ́ kókó bàbá lẹ́yìn tí ó bọ̀ kábíyèsí àwọn kan ṣe lánàá o ẹ̀yin lẹ wà ń bẹ̀ lónìí ẹ dàgbà ẹ dògbò ẹ pẹ́ lórí àpèrè àwọn bàbá náà bàbá yín àmọ́ tẹ́ bá dàgbà tẹ́ ẹ darapọ̀ mọ́ àwọn alálẹ̀ mọ́ àwọn tó ti lọ àwọn kan náà ló tún gorí bẹ̀ lọ́la. àlàáfíà ṣe kókó títí dìgbà míì tẹ́tù náà fàlẹ́ àti pàdé mi lórí ètò ìtàgbé ní ìràpadà ọmọ Yorùbá ọmọọba Adéọlá Adéyẹyè kí ìgbà ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀